ẹ̀yin tèmi ẹ ká ní tẹ́ bá ti ń wò mí ẹ káalẹ́ o ẹ káalẹ́. Mo kí obìnrin, mo kí ọkùnrin, mo kí ọmọdé, mo kí àgbà o. Ọdún tá wà yìí tó ń lọ sópin kò ní di gbogbo amẹ́rù lọ o. Ire inú ọdún yìí ló máa jẹ́ tiwa o. Orí burúkú òṣì tó wà ní ọdún yìí ọ̀nà àbá lè jìnnà kò ní súnmọ́ gbogbo wa. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Kúà lórúkọ ti tèmi ń jẹ́. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ ní alẹ́ yìí o, ṣókí báyìí ni máa mú gbogbo ẹ̀. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ sọ, mo fẹ́ sọ nípa bàbá Ṣokotí. Ẹni yẹn wọ́n ti ń pè mí láti bí 2 weeks nísìnyí tó ń pè mí, mo dẹ̀ ní kán lọ sẹ́tù ẹ̀, kán tún pé bàbá yẹn pé kán pè wọ́n kán sẹ́tù ọ̀rọ̀ yẹn. Máyẹn ṣáà ń pè mí, wọ́n sọ pé àǹtí Bukky kì í ṣe pé owó yẹn gangan ló ń dùn àwọn, bí kò ṣe pé ìwà tí bàbá yẹn wù gangan ló ń ṣe àwọn. Nígbà àwọn ti fúnyàn lówó tó ju báyẹn lọ rí, pé kì í ṣe owó yẹn gangan ló ń dùn àwọn. Mo lókè kán tún fi ẹjọ́ wọn sun èèyàn míì tó tún súnmọ́ wọn. Wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé ní àná ní Friday pé wọ́n pe president wọ́n pe àwọn èèyàn míì náà wípé nǹkan tí president wọn sọ ni pé káwọn lọ sí ibi táwọn bá fẹ́ lọ. Wọ́n wá bẹ̀ mí, mi ò fẹ́ máa ṣerú kọ́ bẹ́ẹ̀ kó má dàbí pé torí ní ayé òun pẹ́ sàn lẹ́nu. Wọ́n máa ní ṣé onítìátà nìkan ló rí ni, mi ìbẹ̀ ń ṣe ẹni tí ó máa fi ẹnu ba èèyàn jẹ́. Nǹkan tèmi bá rí ni máa sọ kí tó máa bọ́rọ̀ mi lẹ́yìn tèmi. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ, ẹ gbọ́ kó má dàbí pé Kẹ́mi yẹn kìnnìkan kó má dà bẹ́ẹ̀. Ẹ gbọ́. Ǹjẹ́ ń gbọ́? Hello? Hello, Mr. Bukky. Mo ń gbọ́. Ọ̀yà. Ọ̀rọ̀ Ṣokotí ni mo fẹ́ sọ. Okay. So, mi ìbá tí jẹ́ kọ́rọ̀ ìdí orí afẹ́fẹ́. But èèyàn kan tí mo rò pé the last person tí mo rò pé màá tẹjú ẹ̀sùn ó dẹ̀ fún mi ń bọ̀ ẹ̀ èyí tí máa fẹ́ lọ sórí afẹ́fẹ́ kí n lọ sórí afẹ́fẹ́. Òun náà ni president wọn Latin. Ó ti dọ́dọ̀ wọn. Ìgbà tí mo pe Latin tí mo sọ pé mo fẹ́ rìpọ́tù Ṣokotí pẹ̀lú ọ̀rọ̀ tó wà láàrin ìyá àti ẹ̀. Wọ́n wá sọ fún mi pé àwọn wà meeting pé kí n fáwọn ní 1 hour. Ìgbà tó tó bí almost 1 hour yẹn wọ́n pè mí padà. Bàtà pè mí padà. Wọ́n wá ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ pé mo fẹ́ rìpọ́tù Ṣokotí. Mi ì fẹ́ ebi orí ẹ̀ ó rìpọ́tù wọn kọ́ mọ́ lọ padà tù wọ́n pé because ẹ kan ní máa ń yẹ kí wọ́n bú ìgbà ẹrú. So mi sọ jù bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní no problem pé kí n lọ sórí afẹ́fẹ́. So that is what sọ fún mi. Bẹ́ẹ̀ wọ́n ní kí n lọ sórí afẹ́fẹ́ pé kò sí problem. So nǹkan tó ṣẹlẹ̀ láàrin àti Ṣokotí ni pé wọ́n Mr. Yẹmí Amadu òun ló jẹ́ kí amọ̀ra òun lè ní àjẹ́ lọ sí iléeṣẹ́ wọn tó wà ní Bódìjà. So ìgbà tá a débẹ̀ so wá Ṣokotí máa ń sọ̀rọ̀ pé ó làwọn ti fẹ́ ṣe báyìí o this is last chance fáwọn. Wọ́n dẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá wọ́n ló wà ní ilé ẹ̀dẹ́ kò sí ó làwọn ti wá fẹ́ ṣe báyìí o kí ló lélẹ́yìí o Ọlọ́run ó ṣe wá jẹ́ wá pé àwọn wá búrọ́kì báyìí just 20,000 péré báwọn bá dẹ̀ lọ 1 million naira ló máa fáwọn 1 million naira ló promise àwọn. So wọ́n wá ń sọ̀rọ̀ yẹn wọ́n ti ń sọ bíi 20 minutes. Wọ́n á wò pé ẹ̀wà èmi dẹ̀ ní owó ní inú àkáǹtì ní ìkúkú lòdì ṣe kankan. Wọ́n á wò pé ẹni tó ń sọ ọ́rùn gàba nígbà tẹ́nìkan fẹ́ gba 1 million tẹ́nìkan dẹ̀ lówó kan tí ò lè yọ 20,000 naira kó fi gba 1 million naira. Mo wò pé irú wà bẹ́ẹ̀ mo kàn bá pe Yẹmí Amadu báwo ni ṣe rọ́gbẹ̀ẹ́ sí. Ẹ máa ń sọ̀rọ̀ látàrọ̀ gbogbo tí ń tara tó ń sọ gbogbo ẹ̀ pé àwọn fẹ́ gba 1 million naira. Tí n bá fún wọn 10,000 naira ọjọ́ òun náà fẹ́ dà padà fún mi. Ọba ní bọ̀dádẹ̀ wá já o pé bíi pé ìhòòhò kan náà láti jọ wá pé bí èèyàn bíi mi náà ni wọ́n tọ́ ẹ pé ìfẹ́ gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni. Máa wò wẹ́ mo wá ní tó ṣẹlẹ̀ ní pé lọ bí léèrè tó lè lọ́wọ́ yẹn dá padà fún mi within 5 days. Mo ní bìkan sínú owó business mi ni èmi ti fẹ́ yọ owó fún wọn. Ẹ wo ọ̀rọ̀ yẹn ní ìfẹ́ pílẹ̀ kó má gbà wá ní àkókò. Ṣé nǹkan tí mo tẹ̀ rí inú ọ̀rọ̀ yìí ni wípé gẹ́gẹ́ bí aláàjì yẹn ṣe sọ orúkọ aláàjì yẹn máa jẹ́
Alhaji Yusuf Ìbàdàn ni wọ́n ń gbé. Kì í ṣe owó yẹn nìkan, kì í ṣe owó yẹn gangan ló ń dùn arákùnrin yẹn o. Kì í ṣe owó yẹn nìkan ni, kì í ṣe owó yẹn gangan ló ń dùn wọn. Wọ́n ní ìwà tí bàbá Ṣokotí wù òun ló dùn àwọn. Wọ́n ní nígbà táwọn yá bàbá yẹn ní owó yẹn tán, owó tí ò tó nǹkan kan ni o, owó yìí ò tó nǹkan kan, tó rẹ̀ gan mi ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ tí mo tún wá wò pé ẹjọ́ torí Ọlọ́run kí owó náà tiẹ̀ jẹ́ 1 naira. Nígbà tó ti yá yín lówó tán, wọ́n ní lẹ́yìn ìyẹn wọ́n ní máa yìí kò gbé fóònù kó pe àwọn o. Wọ́n gbà tó wá yá náà wọ́n wò pé ó yẹ kí máa ti pe àwọn. Wọ́n lọ wá pé Yẹmí Mọ̀mọ́dù àbí kí náà tiẹ̀ pe orúkọ ẹni tó jẹ́ kí wọ́n láwọn ń ṣe ọ̀rẹ́ wọn náà. Wọ́n ní but mo Yẹmí Àmọ́dù yẹn làwọn mọ̀. Wọ́n náà wá pé wá máa yìí àwọn náà fẹ́ lọ gbowó lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá ni. Ipe kìrìkan wọ́n ní bàbá Ṣokotí wá dáhùn pé ìgbà táwọn débẹ̀ ṣe ni Arẹ́gbẹ́ṣọlá fojú pa àwọn rẹ́ pé sọ àwọn ò ráyè béèrè owó yẹn. Wọ́n náà wá pé owó tí àwọn náà ń gbìyànjú ni o, ẹ bá èmi gbé owó tèmi. Wọ́n látọjọ́ yẹn àìtí wọ́n ní táwọn bá pe bàbá ò ní gbé kọ̀. Wọ́n yóò tẹ̀ wá du àwọn. Wọ́n lọ́ wá ṣe ní ọjọ́ kan, wọ́n ní àwọn wá pè wọ́n rọ pé àwọn ń jẹun. Wọ́n gbà tó bí 5 minutes báyìí bàbá gbé abọ́ oúnjẹ, wọ́n dẹ̀ stamp ẹ̀, wọ́n dẹ̀ send ẹ̀ sí àwọn ní WhatsApp. Wọ́n lọ gba kí ni gbogbo ilé tí bàbá yẹn bá wọn ṣe yìí. Wọ́n náà wá lọ bá Yẹmí ẹni tó jẹ́ káwọn mọ̀ pé wá kì í ṣe owó yẹn gbogbo ló ń dùn pé ìwọ gbogbo tó jẹ́ ọ̀rẹ́ wọn òun ò ṣàyàwó lọ́wọ́ òun ò ṣàṣìn ẹ́. Ìyẹn ní bẹ́ẹ̀ ni àìmọye àwọn tó ń yáwó òun yáyàn ní 200, òun yáyàn ní 500, òun ní bọ̀dọ̀ òun lè fi máa yẹn sọ mi pé àwọn lè fi 50,000 wá 10,000 tí wọ́n bá fẹ́ yin àwọn jẹ. Wọ́n tó pé àwọn òrírú ẹ̀dá báyẹn ní láyé táwọn ti délé ayé. Wọ́n ní táwọn bàbá yóò pa wọ́n mọ́ o. Wọ́n náà wá ń ṣe owó yẹn, àwọn bọ̀bọ̀ wá ń ṣe owó yẹn pé ẹ̀ fún èmi lówó ìṣẹ́ òun ò fún yín, tóun bá fún yín lówó àyè ọ̀tọ̀ ni. Owó ìwọ̀n á gbà lọ́wọ́ yín, ẹ̀ẹ́dà ẹ fẹ́ ọ̀ ẹ̀kọ́ wọn á gbowó ìlọ́wọ́ yín. Wọ́n nígbà tó wá yá wọ́n ní bàbá ìwò wọ́n ní àwọn bá tẹ̀ gbé pé nígbà míì wọ́n ní kò ní gbé kọ́. Wọ́n náà wá wò pé rọ́bìṣì ò lé àwọn bá pe president wọn. Wọ́n ní àwọn pé báyìí ìwà tó wù yín ò dáa náà. Kí náà wọ́n náà pé nǹkan tó wọn bá fẹ́ ṣe òun máa gbọ́ ẹ̀ lọ sí afẹ́fẹ́ o because òun fẹ́ kọ́ mọ oríyàn tí bàbá jẹ́ ni o kì í ṣe pé bóyá owó yẹn òun ní ìdí ẹ̀ ṣùgbọ́n kọ́ fi mọ ìwà tí wọ́n ń wù ní wá fi sọ fún mi ìgbà tó ń sọ fún mi. Mo ní kó fi owó yẹn lẹ̀ ìyẹn ní 2 weeks ago. Mo ní owó yẹn kéré. Mo ní bẹ̀rẹ̀ tí kò tó bá ṣẹlẹ̀ ní ìsìn pé kọ́ pé ẹni tó fẹ́ fẹjọ́ sùn nígbà táwọn wá fẹjọ́ sùn president ibi tó wá yà wọ́n lẹ́nu jù. Wọ́n president sọ pé ẹni tí wọ́n fẹ́ lọ ṣe kọ́ lọ ṣe. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́mi pé àbí kí ni máa yẹn mí yẹn president wọn Mr. Lati pé àbí wọ́n wò pé nǹkan tó fẹ́ lọ mo ní kì í ṣe bẹ́ẹ̀ o mo ní àwọn ló mọ nǹkan tí wọ́n mí. Mo ní bọ̀tí èmi kò sí ohun tó kàn mí màá bá yín sọ torí ilé ayé yìí tí èèyàn bá bó jẹ́ wọn ni àlèyàn yáyàn tó bá tiẹ̀ tí ì ní ọ̀rẹ́ mi tí lówó yẹn o ó ní bí gbogbo ẹ̀ ṣe rí o wọ́n náà ṣáà rí o má bínú ọjọ́ báyìí ni máa fún ẹ lówó ẹ o kó tiẹ̀ máa owó mi dà kó máa sọ̀rọ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn á tún jẹ́ kí ẹni yẹn mọ̀ yìí pé ẹni yìí kì í ṣe pé bọ́ fẹ́ lo ìgbójú fún àwọn tó ní kan tí Mr. Alhaji Yusuf ń sọ fún mi ni pé ó dàbí ìpè má yẹn mọ̀ wá mọ̀ gbọ̀wó yẹn lọ́wọ́ wọn pé àwọn ò dẹ̀ fún àwọn pé àwọn ò mọ ọkọ tó lè ṣẹlẹ̀ pé àwọn ò fẹ́ mọ ọkọ tó lè ṣẹlẹ̀ nígbà pé òkè èmi á sọ ìwọ̀nba tí mo lè sọ kò sí nǹkan tó fi ṣe pé màá sọ nǹkan tí mo lè sọ ní orí ọ̀rọ̀ yìí. Ṣé rí ẹ̀yin kan tó fi fẹ́ sọ fún àwọn èèyàn ni wípé ṣé tí èèyàn bá yáyàn lówó èèyàn yìí kò fún owó yìí kò fún mi ò bọ̀ tó yá mi ni tẹ́ ẹ̀ bá tiẹ̀ tí ì ní ó máa níbẹ̀ ṣe máa sọ̀rọ̀ kì í ṣe pé kẹ́ni yẹn pè yín kẹ́ má gbé kọ́ọ̀lù àbí kó pè yín. Wọ́n láti ọjọ́ tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí àwọn ti fún bàbá yẹn lówó wọ́n ní bàbá yìí àwọn ò tí ì pé bàbá Ṣokotí rí
kán gbé kọ̀ kán pe àwọn àbí kán gbé kọ̀ kán sọ pé má bínú ara wọ́n ní wọn ò bá wọn sọ̀rọ̀ rí wọ́n ní àwọn kọ̀ tí àwọn wò pé àwọn òríró eléyìí rí o pé rọ́bìṣì leléyìí o wọ́n ní nǹkan tó jẹ́ káwọn sọ pé kí báwọn sọ ni pé bóyá bó bá yẹ pé wọ́n máa ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn káwọn èèyàn lè mọ orí ọ̀tọ̀ ń jẹ́ èmi dẹ̀ sọ pé mi rò pé bàbá Ṣokotí lè máa ṣe báyìí pé mi rò pé bàbá yẹn láàárọ̀ tó ní ti mọ bàbá yẹn mi gbọ́ nǹkan bíi wọ́n gbowó lọ́wọ́ yẹn mi gbọ́ orí ṣùgbọ́n èmi ò wọ́n lè sọ pé ọ̀rọ̀ yìí ò lè ṣe kí n má sọ èmi á sọ bó ṣe jẹ́ ni èmi ò mọ bó ṣe ń ṣe kí ọ máa ṣe ojúṣàájú àbí eye service ni mo ṣe so bí ọ̀rọ̀ ti bẹ̀ẹ́ ṣe jẹ́ nìyẹn o ẹ jọ̀ọ́ bàbá Ṣokotí tí ẹ bá ti rí fídíò yìí ẹ lọ sanwó wọn bó jẹ́ £1 ni èèyàn míì ẹ jẹ́ ní 1 million kò tiẹ̀ nímọ̀ pé ẹ̀jẹ̀ olówó kò tiẹ̀ ní rí ti yín rò èèyàn míì ẹ jẹ́ ní 5,000 ó máa fi 100,000 wá o bí ọ̀rọ̀ ìṣe rí máa ó dẹ̀ sọ mi wájú náà tiẹ̀ pé kì í ṣe tó mọ oníkan fi yín lẹ̀ wọ́n ní kì í ṣe òyìn gbọ̀ngbọ̀n ni ó ń dùn àwọn bí kò ṣe ìwà tí ẹ wù sí àwọn ìwà bí ìpé bóyá kí ló fẹ́ ṣe lórí owó yẹn owó yóò tó nǹkan kan náà wọ́n ní ìwà tẹ́ ẹ wù sáwọn yẹn ló jẹ́ kínú bí àwọn pé àwọn dẹ̀ ní kí n sọ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tó bá rọ́yàn ṣẹ́ òun lèèyàn á bẹ̀rù mo sọ tèmi nǹkan tí ó ṣẹ̀ láàrin bàbá Ṣokotí onítíátà àti bàbá Alhaji Yusuf nìyẹn tó kọ́ náà kó ṣàánú wa tẹ́ bá dẹ̀ ti rí fídíò yìí ẹ lọ sẹ́tù ara yín ọlọ́run á fún gbogbo wa tí tẹ́ bá tiẹ̀ tí ì ní bàbá Ṣokotí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá bàbá yẹn sọ̀rọ̀ ìyẹn Alhaji yẹn mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní bà wá lórúkọ jẹ́ o àwọn bàbá yìí ti ṣe dáadáa nínú eré orí ìtàgé torí bẹ́ẹ̀ ó ní ò jẹ́ kí n play audio yẹn jù ẹ rí pé mo stop ẹ̀ torí ọ̀rọ̀ tí màá yẹn sọ láàrin kan kò fẹ́ pọ́nyàn lé kó má dẹ̀ dàbí pé bóyá pé a fẹ́ mọ̀mọ́ yẹ̀yẹ́ èèyàn ni èmi ò ń yẹ̀yẹ́ èèyàn lórí ibi tèmi wà yìí ọlọ́run má jẹ́ kí n rí ọlọ́run má jẹ́ kí n rí òṣì nǹkan tí máa fi ba ọmọlàkejì mi jẹ́ ọlọ́run má jẹ́ kí n rí but nǹkan tí ó ṣẹlẹ̀ lèmi máa sọ kò yé yín nǹkan tó ṣẹlẹ̀ lèmi máa sọ kẹ má ní Kẹ́mi Bùkọ́lá àwọn ọmọ onítíátà ló ń rí sí ibílẹ̀ wà tí Arojan tí wọ́n jẹ lówó èmi tí mo fò síta lélẹ̀ tí mo sọ̀rọ̀ fún tọ́nà dẹ̀ ṣe tí ó rí owó ẹ̀gbà so mi ò ní múyàn kan ní ọ̀tá ọ̀nà má jẹ́ kí n rí bọ̀ tí mo yìí kò bá ṣe ṣẹlẹ̀ lèmi ṣe máa sọ so ọlọ́run á jẹ́ kí ayé wa dáa ọlọ́run ò ní jẹ́ kí ayé kí wọ́n ta epo sí aṣọ àlà tí a bá wọ̀ oríyangí ò ní bà tiwa jẹ́ o so lápàbí yẹn ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ sí bàbá wa Ṣokotí onítíátà àti bàbá wa Alhaji Yusufu eléyìí tí mo tún fẹ́ sọ tó fẹ́ dàbí ẹ̀ ṣe rí ní ọjọ́ wo ni alájà kan pè mí tí wọ́n pè mí pé kí n bá wọn sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n wà ní Saudi àwọn eléyìí kì í ṣe pé bóyá wọ́n lọ àwọn ìjọba Nàìjíríà ni wọ́n fún wọn ní scholarship pé kán lọ kàwé ní Saudi Arabia wọ́n dẹ̀ náà ti wà ń bẹ̀ yẹn ní ìsìn ó ti pẹ́ o wọ́n náà ti wà ń bẹ̀ yẹn ní ìsìn ó ti pẹ́ kò yẹ yín wọ́n ti wà ní Saudi nílùú tó ń wà yẹn kápítà Saudi ni wọ́n pe ìlú yẹn ibẹ̀ náà ọmọ ẹ ti ń kàwé ọjọ́ alájà ẹ̀ wà níbí mi ti ẹ̀ fẹ́ pílẹ̀ ẹ̀ ni wọ́n ní nígbà tí wọ́n lọ síbẹ̀ wọ́n lọ́dọọdún wọ́n bá ti lọ báyìí ọdọọdún ni wọ́n máa ń wálé December náà máa ń wálé wọ́n ìgbà tó bá di ọdún eléyìí tá a wà yìí ó yẹ kán tí wọ́n bá ti wálé bẹ́ẹ̀ December náà máa padà jàre náà máa padà lọ sọ́hùn wọ́n dẹ̀ máa free ticket náà máa ń fún wọn wọ́n á gbé wọn lọ wọ́n á gbé wọn bọ̀ nígbà pé ìjọba náà ló ní pé kán lọ kàwé lọ́hùn wọ́n ṣùgbọ́n eléyìí tó wá ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí wọ́n ní ṣe ní gbogbo ìlú gbogbo àgbáyé wọ́n níbi tó ti lọ skul yẹn wọ́n ní skul yẹn tóbi gan wọ́n nígbà tí gbogbo àìsàn tó wà ń ta COVID-19 ti ṣẹlẹ̀ wọ́n ní gbogbo ìlú ló ti wá wọ́n ti wá gbé ọmọ wọn kúrò ńbẹ̀ tí wọ́n ti gbé ọmọ wọn kúrò ńbẹ̀ pé Nàìjíríà nìkan ló wà ńbẹ̀ ní ìsìn bí a ṣe ń sọ̀rọ̀ yìí
kò yé yín Nàìjíríà nìkan ló wà ní gbogbo wọ́n ní school ẹ̀gán tó gbogbo ìlú wọ́n ní so Nàìjíríà nìkan ló wà ní school yẹn ní ìsìn nílùú yẹn àwọn ọmọ yòrò ń jẹjẹ mọ́ àbí kẹ́dábírí ẹjọ́ torí Ọlọ́run ẹ wá àkọ́ṣe sí ọ̀rọ̀ àwọn ọmọ yìí wọ́n náà ọmọ yẹn wọn ò rí oúnjẹ jẹ bí gbogbo school yẹn ṣe tó wọ́n náà ọmọ Nàìjíríà nìkan ló wà ní school yẹn ní ìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n náà ọmọ ìlú yẹn gan tó já ọmọ Saudi fúnra wọn gbọ́n ti lọ lé wọ́n nígbà tó wá ń ṣe gbogbo ẹ̀ tó ń lọ tó ń bọ̀ wọ́n lọ́wọ́ jẹ́ kó yé wa wípé táwọn ọmọ ẹ lọ bá àwọn Saudi tó wà ní kí ló ti ń pè àwọn Saudi tó wà ní ibi tẹ́ pé kí ló ń porúkọ àwọn pípù yìí náà àwọn Saudi yẹn ṣá màá rántí kí tó ṣe tán wọ́n náà lọ bá wọn pé báwo ni o wọ́n ń ṣe ni wọ́n sọ pé ẹjọ́ òsì lọ́wọ́ àwọn o wọ́n ní ọjọ́ òsì lọ́wọ́ àwọn o pé ẹwọ́ ìjọba Nàìjíríà ni ọ̀rọ̀ wà o pé tó bá ti lè sáyẹn ńkọ́ wípé wọ́n á gbé pléènì wá láti Nàìjíríà wá kó wọn láti sìn láti bí oṣù mẹ́rin ní ìsìn wọ́n ní àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ tó ń rárò tó ń jìyà tó ń jẹ burúkú ìyà wọ́n ní ọmọ kan tẹ̀ wá nú wọn tẹ́ pé ìyá ẹ̀gbọ́n ti kú lórí ọ̀rọ̀ yìí lórí ìrònú tí gbogbo tó ń ronú wọ́n ní gbogbo ìyá ọmọ yẹn ti kú sí ní wọ́n bẹ̀rẹ̀ pé kí báwọn sọ ẹjọ́ tó rọ́nà àbí kẹ́bírábírí ẹ̀ ṣàánú àwọn ọmọ yìí o àwọn eléyìí kì í ṣe pé báyá wọ́n lọ fúnra wọn o ìjọba ló rán wọn lọ o ìjọba ló rán wọn lọ pé kó lọ kàwé o ẹjọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú abiyamọ o àwọn ọmọ yìí ń jìyà lọ́hùn yẹn o wọ́n ní gbogbo sùkúl ẹ̀ ṣe tó ọmọ Nàìjíríà nìkan ló wà gbogbo the whole world gbogbo ọ̀nà tí wọ́n kọ́ àwọn ọmọ wọn Kenya ni o Ghana ni o gbogbo àwọn kútọ gbogbo àwọn òlú tó tẹ́ pé wọ́n lọ kàwé lọ́hùn yẹn gbogbo pátá náà ti wá kọ́ àwọn ọmọ wọn náà ti lọ kọ́ àwọn ọmọ wọn bẹ̀ ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú àwọn ọmọ yìí ẹ lọ kọ́ àwọn ọmọ yìí ń bẹ̀ yẹn kọ́ má lọ kú dànù síbẹ̀ yẹn o àìsàn ló ti gba ayé kan yìí ń sìn everybody ló kó àwọn ọmọ wọn náà kó sábẹ́ bọ́ọ̀lù ti Nàìjíríà ṣe wá jẹ́ tó wá ní dídán o ó dìgbà tó bá fún ọ lówó kọ̀ọ̀kan tó di pọ́ máa sáìn láti sáìn ìwé wọn láti wá fi gbé wá kó wọn just kọ́ tẹ̀ sáìn ní wàhálà dé wọ́n kọ́ tẹ̀ sáìn ló dé pé àwọn yẹn ojoojúmọ́ náà pààrà ọ́fíìsì àwọn immigration yẹn wọ́n ní everyday náà pààrà bẹ̀ ojoojúmọ́ náà lọ bẹ̀ wọ́n ní àwọn ẹ̀ lọ́nà ká má dáwọn lóhùn jọ wípé ọwọ́ àwọn ìjọba wọn ló wà wọ́n ní ọba tún débí wọ́n ní ọwọ́ àwọn Saudi náà wọ́n á ti àwọn ọmọ yẹn kiri wọ́n á tì wọ́n kiri ẹjọ́ tó lẹ́ bá wà nǹkan ṣe sí o tí wọn ò ní bàjẹ́ o ayé wọn ò ní bàjẹ́ o ẹ ṣàánú àwọn ọmọ yìí o ìyà yìí ti pọ̀ jù kọ́ má lọ kú tán lọ́hùn yẹn ẹ ṣàánú eléyìí yàtọ̀ sí pé bóyá àwọn fúnra wọn ló lọ kì í ṣe àwọn fúnra wọn ló lọ kàwé ń bẹ̀ ni wọ́n lọ kàwé ń bẹ̀ ni kì í ṣe pé bóyá àwọn fúnra wọn ló lọ fúnra wọn òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí òun ló jẹ́ kó máa dùn mí àwọn tí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn lọ síbẹ̀ ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn yẹn kọ́nà náà kó ṣàánú àwọn bọ́tà àwọn eléyìí wọ́n rán wọn lọ kàwé ń bẹ̀ ni so tí wàá máa dá o àníṣorí burúkú o ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ tó bá di ní ọ̀la ẹ pàdé mi ní alẹ́ fún àwọn ètò wa tá a máa ń ṣe ní ẹ mọ̀ pé Saturday àti Sunday náà lèmi náà máa ń ráyè mo máa lọ bí iṣẹ́ so ọjọ́ méjì tèmi máa fi ráyè nìyẹn láti ṣe chat so kọ́lọ̀ kó fi èrè síṣẹ́ wa nígbà àkọ́kọ́ tẹ́ máa kọ́ wò mí nì ẹ bá mi subscribe tí máa dà àtẹ́bádẹ́ fẹ́ fún mi níṣẹ́ clear agent níṣẹ́ tèmi orúkọ mi nọ́mbà mi lélẹ̀ 08022111530 08022111530 ẹ mú ṣẹ́ wá ẹ mú kọ̀ǹténà wá ẹ mú tírọ́ọ̀kì wá káà katapila gbogbo ẹ̀ la máa bá yín ṣe ẹ̀ẹ́dẹ̀ ní regret láéláé pé ẹ fún mi níṣẹ́ lágbára Ọlọ́run láyọ̀ la máa jí o ó dààbò.